Ẹ kú dédé gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. Orúkọ tèmi ni Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí, ọmọ olójúde Ilé-Ifẹ̀ níkìrun Àkùngbẹ́. Lórí ètò tá a pè ní ètò ìgbàgbọ́ Yorùbá ni. Àlejò mi, ẹ dákọ yín fún aráalé. Ẹ ṣé, èmi ni olóyè Olú Àyànfẹ́ Amúsàn, ẹni tí gbogbo àwọn èèyàn máa ń pè ní Tòrótòró Àyànfẹ́. Bàbá, n tá a fẹ́ kẹ́ ẹ bá a gbé yẹ̀wò ni oríkì. Oríkì. Ẹ dákun, oríkì orílẹ̀ mélòó ló wà? Oríkì orílẹ̀ ó pọ̀, torí gbogbo ibi tí ọmọ Yorùbá bá ti wà tí wọ́n tẹ̀dó sí, wọ́n ní oríkì ara wọn. Ó sì ní nǹkan tó máa ń bí oríkì. Kò sí ibi tí ọmọ Yorùbá wà tó bá ti jẹ́ ọmọ Yorùbá tí ò ní níbi tí wọn ó kì í sí. Kí ni yàtọ̀ nínú oríkì ìlú, oríkì àbísọ àti oríkì orílẹ̀? Gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bí mo ń sọ fún yín, oríkì náà ni. Nǹkan kan ló máa ń bí nǹkan kan kí oríkì ò tó jẹ jáde wá. Àjíkẹ́, a máa ń sọ wípé, bàbá sọ pé Àjíkẹ́, ó ní n tó fà á tí àwọn òbí ọmọ òun fi sọ wípé Àjíkẹ́ ni yóò máa jẹ́. Ọmọ tá a jí tá a kẹ́ ni. Yóò máa jíkẹ́ pé Àjíkẹ́ ni. Bí wọ́n bá sọ wípé Àdìgún, ó ní ìrònú àwọn Yorùbá ká tó mọ̀ pé Ládìgún. Àwọn oríkì àkọ́kọ́ nù. Oríkì ẹlẹ́ẹ̀kejì òun ni pé oríkì inú agboolé. Àwọn baba ńlá tó ṣe agboolé òun, ìṣe, àṣà, àwọn wọn náà ni wọ́n kó jọ tí wọ́n fi ń kí oríkì agboolé òun. Tó bá jẹ́ pé nílùú ni, bí a ṣe tẹ ìlú, ìṣe àti àṣà wọn ń bẹ ni wọ́n kó pọ̀ tí wọ́n fi so oríkì wọn. Wọ́n kó pọ̀ tí ó máa jẹ́ oríkì wọn. Oríkì orílẹ̀ wọn á kọ́. Oríkì orílẹ̀ náà ni oríkì agboolé. Oríkì agboolé kọ́ lóríkì orílẹ̀, oríkì ìlú lóríkì orílẹ̀. Ó dà. Orílẹ̀ ènìyàn, òun náà ni ìlú ẹ̀. Ibi a bá ti pè ní orílẹ̀, ìlú rẹ̀ náà nù. Ibi a bá ti pè nílùú, orílẹ̀ rẹ̀ náà nù. Ẹ ṣeun bàbá. Kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń wò wá, àtàwa ọmọ Gen Z tá a mọ̀ nípa oríkì mọ́. Bàbá, tẹ́ bá ti rẹ́ lòmíì, tẹ́ bá bi pé kí lórúkọ rẹ, tó ní Kàfáyàtù Ajíbìkẹ́, kí lóríkì rẹ, á lò lóríkì. Wọ́n sì sọ lóríkì, àmọ́ nígbà tí wọ́n tẹ̀ mọ́ láńlé. Bí ọba ti wá láti inú agboolé, agboolé ì máa jẹ́ kéèyàn ó mọ oríkì ìlú tó ń wà, torí nígbà tí wọ́n bá ń kì í lóríkì agboolé rẹ̀. Ní tí ẹ̀ ń sọ ni wípé sáà pé nísìnyí èmi jẹ́ Kọ́láwọlé Àdìsá. Bàbá bí ọmọ mi rà pé kí ló kọ rẹ, ó lè ní Tàòfíìkì Amúsàn. Tẹ́ bá ní kí ló kì rẹ, ó lè ní òun ò mọ̀ kí wọn, torí pé wọn yìí kì í bẹ́ẹ̀ nínú ilé. Torí pé wọn yìí kì í bẹ́ẹ̀. Ṣé ẹ sì rí àwọn tí wọ́n máa ń rán wa létí oríkì, àwọn obìnrin ni. Àwọn obìnrin ni máa ń kí àwọn ọmọ wọn pé bàbá wọn àtọkọ wọn, wọ́n máa kí wọn. Torí pé gbogbo bí ọkọ wọn ṣe máa ń ṣe ni wọ́n máa ń ṣàjọ. Bóyá agbádá ńláńlá ń bàbá wọn máa ń ṣe wá ní abagbá ńlá kẹrúkẹrú, nítorí pé bàbá fẹ́ràn agbádá ńlá ni. Àbí ṣòkòtò kẹ̀m̀bẹ̀kẹ̀m̀bẹ̀, bàbá fẹ́ràn ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ni. Ọmọ agbógun yìnbọn ọdẹ, bóyá bàbá jẹ́ ọdẹ tí máa ń dẹgbó. Gbogbo tí wọ́n ó rí nù tí wọ́n máa ń ṣàjọ. Bàbá kíyàn pé ìran bàbá yín ní gbé sapara lórí ibùbá. Ibà wọn ti ṣe múra nù. Ó dà bàbá, ẹ já mú báyìí. A ti mọ̀ pé oríkì ara ẹni ní ká rí Àdìsá, Àyọ̀ká, Àdìgún, Àwẹ̀ró. Ẹ wá já mú oríkì ìlú kan. Ẹ dákun, ẹ bá kí Ìkìrun Àgùnbẹ́. Ṣé Ìkìrun? Ìkìrun táwọn wí náà sì ń báyìí. Tẹ́ bá wo ilẹ̀ Ìkìrun, n tó fà tá a fi ń pè Ìkìrun n rò pé gbogbo Ìkìrun náà gan lọ́mọ. A fi ń kìkìrun. Ẹ sáwò. Ìkìrun ọdẹ pọ́nbélé tó jẹ́ alágbára ọdẹ lọ́tẹ̀kìrun, lọ́tẹ̀lú Ìkìrun. Níbo ló ti ṣọdẹ tiẹ̀ wá gẹ́gẹ́? Ilé Ifẹ̀ ló ti ṣọdẹ.
débi tó wà àmọ́ kó o tó tẹ̀síwájú lórí ìrìn àjò tó o bá fẹ́ rìn nínú ilé Ifẹ̀ ńgbà náà bá ṣe gbọ́ ó gbé fátẹ́ pé mo ní ti dúró bó ni mo sì ìrìn tí ìrìn lọ yìí yóò fi gbé fátẹ́ ọdẹ ọ̀hún wá gbé fátẹ́ bó náwó kóhun ó gbà wọ́n wá gbé fátẹ́ wọ́n wá sọ bí ó ṣe rìnrìn àjò rẹ̀ nínú ìrìn òun ni wọ́n ti sọ pé ibi tó o bá ti wá gbìyànjú tó o bá pa ẹran ikì ibẹ̀ ni kó o dúró sí ó ti wá rìn títí kò rí ẹran ikì pa ìgbà tí ó wàá rí ẹran ikì sí ó wá rí ẹran ikì wọn yìnbọn sí ìbọn mú ṣùgbọ́n ó gbé ọta sá lọ kò kú ó wá wò níwò wípé irú kí wàá lélẹ̀ ọba tẹ̀síwájú ọba ń lọ ó wá wá ẹran ikì yìí títí níbi tó ti ń lọ tí ń bọ̀ nínú igbó ó wá rí ibi tí ẹran ikì yìí tó kú sí ó wá rí i pé ikì yìí rèé nígbà tí ọmọ wò ó ti rùn ó wá padà síbi tó ti dé fánilé Ifẹ̀ níbi ó ti kú pé mo ti pẹran kí o àmọ́ òun ò tètè rí ó gbàtà lọ ó ti gbé ọ̀tá lọ àmọ́ ńgbà tóun ó wàá rí ikì yìí mọ̀ tí ń rùn sọ sápẹran kì í bí ó ti rí ibi tó ọpẹran kì í sí tí ń rùn sí òun ibẹ̀ náà ni kò dúró sí òun ni wọ́n ń pè ní kírun ìkírun ló di ìkírun bàbá ṣe mọ̀ pé ìtàn ó kó oríṣiríṣi àwọn kan sọ wípé Akin Ọ̀run tó tẹ Ìkírun dó náà fi ń pè Ìkírun ní Ìkírun. Akin Ọ̀run lọdẹ tó wá láti ilé Ifẹ̀ ibi ó bá pẹran kì sí náà ń pè ní Ìkìtìrùn wá Ìkírun olódèrún ó yẹ bá Ìkírun Àgùnbẹ́. Ìkírun Àgùnbẹ́ ọmọ onílẹ̀ òbí Ìkírun Àgùnbẹ́ ọmọ onílẹ̀ kókó ni wọ́n Ìkírun Àgùnbẹ́ ni ó gbé pa lérí Ìkírun Àgùnbẹ́ ẹrú èdèrè ọba wọn gbọ́dọ̀ dòdòǹgbòrò ẹlẹ ọmọ sójìnà ni ó mú bọnu owó ìṣe rẹ gbilẹ nísàn Ìkírun Àgùnbẹ́ ọmọ agbórógbèdè ọmọ òkúta mẹ́ta dédé ọ̀kan lémi lẹ́wà délùú èdè ọ̀kan lémi lẹ́wà délùú èrò ọ̀kan lémi lẹ́wà délùú ọ̀dájú níbi tí ojú gbé bú ni tọ́jẹnu lọ Ìkírun agbámọgbé ìrẹ̀lẹ̀ moko lùwà gbogbo èèyàn tí bá ń lọ sí Ìkírun Àgùnbẹ́ wọ́n ní ẹ má mọkọ lọ́wọ́ ń yọ sí torí àpáta gbalẹ̀ dé kí Ìkírun Àgùnbẹ́ ọwọ́ àgbámọgbé ìrẹ̀lẹ̀ moko lùwà wọn ni bó gbé mi ò gbé o bó gbé mi ò gbé ìrẹ̀lẹ̀ Ìkírun bó gbé ìrẹ̀lẹ̀ Ìkírun òòṣà tí wọ́n ń bọ ní Ìkírun nígbà náà tí Akin Ọ̀run gbé kalẹ̀ tí wọ́n ń jẹ́ pé tí wọ́n bá lọ tán bá bọ̀ òun náà ni wọ́n ń forí balẹ̀ fún òní ìrẹ̀lẹ̀ ní Ìkírun. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni bàbá a ti wá yanjú oríkì àbísọ a ti sọ̀rọ̀ nípa oríkì ìlú ẹja àkóríkì orílẹ̀ oríkì orílẹ̀ táwa mú wọn ní èyí ò ní gọ̀gọ̀gọ̀ kó mọ̀mọ́ lé bàbá ẹ̀ bẹ́ẹ̀ bá sì gọ̀gọ̀gọ̀ kò gbọ́dọ̀ kó sọ pé òun ó kọ ìyá àwọn ẹ bá kí Oníkòyí. Ìkòyí tí wọ́n máa ń wí ọ̀nà gan-an jagunjagun ni Ìkòyí láti inú ìyá ẹ̀ láti inú ìyá rẹ̀ kì í ṣe pé màá tó délé ayé ló di jagunjagun o ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lábẹ́ ìtàn àti ìṣe ọmọ Odùtọ́ Dáìwà talent tó bí Ológbùrò tó bí Olúkòyí sáyé Ológbùrò ní bàbá Oníkòyí Ológbùrò rẹ̀ jáwédiwé ní jáàgùn di ìgùn wọ́n fi pé wọn lọ́mọ jáwédiwé ọmọ jáàgùn di ìgùn Ológbùrò ọmọ ẹkùn ààyè ọmọ ẹkùn tí torí jẹran ọmọ Ológbùrò tí ń sin ẹkùn láàyè. bàbá ẹ bá kí Oníkòyí. Ìkòyí ẹ̀sọ́ tí mo fẹ́ kì í mo fẹ́ ṣàlàyé ẹ̀kẹ́ kó tó di pé wọ́n kì í àmọ́. oríkì wọn mọ jáde nínú àlàyé. Ìkòyí ẹ̀sọ́ àgbọ̀n Ìkòyí ẹ̀sọ́ adìlẹ́ẹ̀dógún ogun ló ní Ìkòyí lè jà wọn ò lè roko yẹn bí lólú olóòótọ́ igi ọmọ òkúta kó tọrùn oko wọn rẹ̀ rí àbàjá ẹsẹ̀ Ìkòyí ọ̀wọ́n gbọ̀nyìn tó di mẹ́sìn lẹ́yìn ọ̀hún kọjá sí Olúkòyí lè jẹ́ kó ìyẹn bí lólú olóòótọ́ igi ọmọ òkúta kó tọrùn Ìkòyí tó dèrè èkólé ìgbà tí èdè olè kólé ẹ lọ pẹkì lọpàdé olè lọba bẹ́ẹ̀ lórí olè bí ní ọba yẹn olè tó bẹ̀rẹ̀ òun lọ ọmọ kóyíkóyà kóyán lódó gbàlódé àárò kankoko ìkóta kóyán
bàbá kó ọkà yóò di ọ̀nà nílé bàbá tó bí lọ́mọ ẹ̀sọ́ kò yọ ọmọ àgbọ̀n túbẹ̀ lè jà ẹ̀sọ́ kò yí ọmọ ogun lọ́sàn-án olè lóru àjàwẹ̀yìn nímúlé oníkòyí mi ogun ojoojúmọ́ nímúlé bàbá yìí sún mi lọ ẹ̀sọ́ kò yí wọn èèjò kété aṣẹ́gun babalá yìí fi ṣe ọwọ́ kò yí wọn ò ní jẹ́ ga ẹ̀wọ̀n wípé atúgun ní babalá yìí fi ṣe ẹ̀sọ́ kò yọ ọmọ agbóhùn ogun di ẹ̀sọ́ kò yọ ọmọ agbọ̀n tí orí gúsá sìgìdì mẹ́rìndínlógún níbẹ̀ nílé oníkò yọ ọmọ agbọ̀n túbẹ̀ lè jà mẹ́rin ò gbọ́dọ̀ jata mẹ́rin ò gbọ́dọ̀ jẹpo mẹ́rin ò gbọ́dọ̀ mumi mẹ́rin ò gbọ́dọ̀ jẹyọ̀ ẹ̀rí níjọ́ tí ogun pa tí ogun le tí ogun bojú oníkòyí wọlé tí ogun wá gbẹ̀nu rẹ̀ jáde wọ́n ní sìgìdì tí ń bá lápá ọ̀tún ẹnìdí ogun ọba tó lọ sìgìdì tí ń bẹ lápá òsì ọyẹ ẹnìdí ogun ọba tó lọ èyí tí ń bẹ láàrin gbùngbùn tí ń bẹ ní pẹ̀kun kankan ẹnìdí ogun ọba tó lọ àwọn sìgìdì wọ́n bá dọ́ba lónìí lẹ́sẹ̀ kan wọ́n nígbà tó sílé àwọn obìnrin tó ní ti fáwọn lè wọ jẹ ó jẹ́ kí ogun òpó ní kò yọ ọmọ pẹ̀ tí orí kú sáńjọ sí ẹ̀yin lọ́mọ gbélégbègbè gbébàdàn gbá kí mọ̀ rìn gbé lálùpọ̀n ẹ̀sà ọkọ̀ yọ ọmọ agbọ̀nyùn ẹ̀rí ogun wá pọ̀ ní kò yọ ọmọ agbọ̀n túbẹ̀ lè jà wọ́n bá gbé bàbá wọn ló dínú gbó wọ́n bá gbẹ́lẹ̀ kan kótó wọ́n gbẹ́lẹ̀ kan kòtò wọ́n gbẹ́lẹ̀ kan òjìgbójìgbò ìjìgbòǹgbòrùn orí òun ní kò ipá lòun òsùn bẹ ẹ̀rí wọ́n bá tún gbé bàbá ó dínú àgbàlá wọ́n gbẹ́lẹ̀ kan kótó wọ́n gbẹ́lẹ̀ kan kòtò wọ́n gbẹ́lẹ̀ kan kété òjìgbòǹgbòrùn ẹ̀sọ́ kò yí tí lòun òsùn bẹ wọ́n bá gbé bàbá àní wọ́n bá lọ sínú igbó wọ́n wá gbẹ́lẹ̀ kan ìkótó ibi ẹyẹ gbé ń ṣe wọ́sọ̀wọ́sọ̀ tí ẹyẹ gbé ń ṣe wá mú mi ìkòyí ẹ̀sọ́ sọ pé òun sùn bẹ níbo ni ìkòyí ẹ̀sọ́ wá lọ rè é sùn ẹ ràn pé ibi tí ìkòyí ẹ̀sọ́ wá lọ rè sùn ó wá dínú inú ẹ̀ẹ̀kan ni ìkòyí ẹ̀sọ́ lọ rè é sùn níjọ́sí bí n bá ń lọlé àwọn bàbá ẹ̀yìn gbogbo ẹ̀ ló lápẹẹrẹ ẹ̀sọ́ kò yọ ọmọ àgbúrò òdòǹgò ọmọ yíyọ dàbẹ́ yẹn lórí. ẹ ṣeun bàbá wa torótoró àyànfẹ́ ìwọ̀n tí ń kọrin ẹ pe nọ́mbà yín torí bẹ́ẹ̀ ṣe kí òkè ìkòyí ẹ̀sọ́ yìí ara àwọn tí wọ́n fẹ́ kẹ́ tún bá wọn kí oríkì orílẹ̀ tiwọn. ẹ pe nọ́mbà yín. nọ́mbà mi 080 38 62 65 òdo ẹ̀ta ẹ̀jọ òdo ẹ̀pẹ̀lẹ̀ èbó 080 38 62 65 nọ́mbà tí wọ́n nọ́mbà bàbá wa torótoró àmúsàn ìwọ̀n tí ń kọrin nù bàbá lápá ìbẹ̀rùn àwọn ìran kan wà tán máa ń pè ní ọ̀gán àkànmú ọ̀gán àyìndí ọ̀gán àwẹ̀rú ọ̀gán àbíkí ọ̀gán àwọn ìran wo nu. àwọn ìran olúponu a ní àdìsá ọ̀gán bẹ́ẹ̀ lóde òpó. àdùkẹ́ ọ̀gán ni ẹ bá ń kí. àdùkẹ́ ọ̀gán bẹ́ẹ̀ lóde òpó sẹ́mọ̀ tí wọ́n fi ń jẹ́ ọ̀gán wọn kì í débẹ̀. ọmọ olùpọ̀ láolú àwọn ọmọ adégbàpínlá ni wọn ò gbùdọ̀ àjàṣe ọmọ àhólẹ̀ bí ìlú Ìjẹ̀ṣà. ọmọ olùpọ̀ láolú akábí yìí láyọ̀yìn oyè àpẹ́là ọmọ mo lé téńté mo mú jọba mo falàlà mo ìjòyè ìran ìjẹ. ọmọ olùpọ̀ láolú ọmọ adégbàpínlá èmi ni mo fi Ọ̀yá lóde òpó wọ́n ní mo fi Ọ̀yá lóde òpó mo wá lọ rè fi Ọ̀yá lóde òpó rí mo wá fọ̀yà lóde òpó ẹ̀yin ni ọmọ olùpọ̀ láolú ọmọ adégbàpínlá ìgbà tí wọ́n ìfẹ́ Ọ̀yá lóde òpó wọ́n ní ìfẹ́ ọlọ́yin àjàrúkẹ́ Ọ̀yá rùmú bí ẹni tí ń gbẹ́kẹ̀ Ọ̀yá mi sẹ̀rẹ̀ bí ọmọ sanláyà oge òpèrè ọwọ́ kan ẹ̀wà ọwọ́ kan ẹ̀gúsí eléyìí tọ́yà jẹ́ mọ́ jẹ́ òpó awẹ́lẹ́wẹ̀ lásán òpó nínú ilé Ọ̀yá ẹ̀fùfùlẹ̀ lásán lálà rí wọ́n ní olùpọ̀ bí ẹni gégi lóko ìgbà tí Ọ̀yá ń wọ́ ọmọ níjọ́sí ẹni mo rẹ́ni tó sábíamọ títí bí Ọ̀yá lóde òpó mo sì rẹ́ni tó yàgànyàgàn bí Ọ̀yá lálà ìgbà tí Ọ̀yá ṣetán tí ọlọ́rẹ̀ èé bímọ wọn lọ́wọ́ lọ́nú ọ̀gán lọ́rẹ̀ èé bímọ sí ni wọ́n fi ń sọ pé àdìsá ọ̀gán bẹ lóde òpó
Àyìnlá ọ̀gá ń bẹ lóde òpó, Àníkẹ́ ọ̀gá ń bẹ lóde ẹ̀kọ́, Àkànkẹ́ ọ̀gá ń bẹ lóde òpó, Olúpọ̀ Ọláolú Ògùdù Àjàṣẹ́ ọmọ ayọ̀ òye tí ń bá ń kọ Olúpọ̀ òun ò ní tètè dákẹ́ torí pọ̀ rántí ọjọ́ tí ọ̀run fẹ́ ya alẹ́ lájàṣẹ́ lé gbogbo aṣọ wọ́n ń ṣe rómi ẹ̀wù wọ́n ń ṣe wọ̀mí kíjìpá àlàbà wọ́n ní tó bá lè rómi omojú mi lóde Olúpọ̀ Ọláolú Akábí oyè lálọ́yìn oyè apẹ̀là. Tòrótòró ẹ ṣeun òdúpẹ́ ẹ ti kí Ìkòyí Ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ẹ kọ Olúpọ̀ Ọláolú nílé yèyé tó bí mi lọ́mọ kí ni ìyàtọ̀ tó wà láàrin Olúpọ̀ àti àwọn ọmọ Olúfọ́n-adé? Ṣé àwọn ọmọ Olúfọ́n-adé náà ni Olúpọ̀? Ṣé àwọn pé tí wọ́n bá kí Olúpọ̀ wọn á kí wọn pé Àrẹ̀mú Ọ̀gán o àmọ́ ìtàn tó rọ̀ mọ́ bóyá ṣe lọ bímọ sínú ọ̀gán tán fi ń pè wọ́n ní Àkànmú Ọ̀gán Àrẹ̀mú Ọ̀gán ẹ ti sọ nínú oríkì. Àwọn ọmọ Olúfọ́n-adé torí ẹ kí Olúpọ̀ ní létéńté Mọ́mújọba wọ́n wá máa kí àwọn Olúfọ́n-adé náà ní ọmọ létéńté Mọ́mújọba. Wọ́n kàn lọ yá oríkì wọn lò ní o wọn ò tiẹ̀ fara kẹ́ra wọn rárá torí àwọn Olúfọ́n-adé ẹ bá kí Olúfọ́n-adé. Ifẹ̀ làwọn ti wá ibẹ̀ ni wọ́n ti ń bọ̀ ibẹ̀ àwọn ọmọ aládé sẹ́sẹ́ funfun àwọn ni ọmọ aládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún lágbà Aláàfin tí fi ń jọba ọmọ adé ìrú àṣẹ gbẹrúkẹ ọmọ adé orí igi ojú ajíkún ọmọ akúdọrọ ọlẹ ọmọ Olúfọ́n-adé ọmọ gbọ̀nsẹ̀ igi ọmọ ládé Aláàfin ọ̀ládé Aláàfin ọ̀ládé ń jọ́sí ṣe mọ̀ pé adé aládìkún làgbà Aláàfin ọmọ Olúfọ́n-adé o àwọn ọlọ́mọ ẹ̀jẹ̀ ṣòro ní Olúfọ́n-adé torí pé gbangba orí lẹ fi tẹ̀pá òṣòro ẹ̀jẹ̀ èèyàn lẹ fi ṣòro láwẹ̀ tí n bá ń kọ Olúfọ́n-adé wọn ò ní tètè dé kíákíá torí ibi ilé ìyá mi ni ọmọ adé ìrú àṣẹ gbẹrúkẹ ọmọ adé orí igi ojú àjíkún ọmọ akúdọrọ lẹ ọmọ lọ́rọ̀ ọmọ lóhùn ìgbà tẹ́ ẹlẹ́nílé lẹ́sọ̀ lẹ́ẹ̀kan ẹrun òòrè balùwẹ̀ láyé ìṣàgùn ẹwà aláta nílé ẹ̀jẹ̀ lá ní funfun gbọ́ndọ̀ mo gbọ́ kìngìn nílé tí mo gbọ́ kìngìn lóde ìyá mo ní wọ́n lọ rè wòran wọn wọ́n ní kí n mọ́ lọ rè wòran wọn èmi bá lé mi ọ́ lọ rè wòran wọn mo bá lọ rè wòran wọn àfín ọ̀fọwọ́ òjèna mi àbùké ọ̀fọ̀ ọgbọgbọ ẹgbà lẹ́nu mo wá yí bírí mo padà sílé ilé tí mo délé mo bá lejò mẹ́jọ mo ní wọ́n jẹ wọn làwọn jẹ mo ní wọ́n mu wọn làwọn ò mu èyí tí mo rí lọ́jà bíi adí lórí gbogbo ẹ lọ́yàn dandan ìwọ sòwádìí kémi sòwádìí kò sẹ́ni tí ó sòwádìí tí ò ní sojú rètè èrò adí lọ́nà akẹ́ iyọ̀ ọmọ Olúfọ́n-adé o bí n bá ń kó iná bàbá ìhun ní tètè dé kíákíá gbágbá orí bàbá yìí ní tẹ̀pá ó ṣòro. Ẹ ṣeun bàbá a máa rí yín pẹ́ ọlọ́ọ̀jà máa rí yín bá lágbára lọ́wọ́ Elédùà ẹ tún gbó pẹ́pẹ́pẹ́. Kí ni kí wọ́n á máa rú mi lójú àwọn Oníkòyí wọ́n bá kí wọ́n wá kí wọ́n sí àgbé pé Àdìsá àgbé o Àwẹ̀rú àgbé o wọ́n tún wá kí wọ́n lọ́bì kan pé ọmọ ojú oró jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi òsínbàtà ojú omi ọba ó tòrò òsínbàtà ò bá tòrò kí làbá mú bọbà kí làbá mú bọ̀ sùn kí làbá mú bọ Iyemọja ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ kí ni ìbáṣepọ̀ wọn pẹ̀lú ọba àti àwọn àgbé. Ó ṣe rí Àrẹ̀sà Olúgbọ́n àti Ìkòyí wọ́n jọ wà nígbà kan ni jagunjagun ni wọ́n jagunjagun lolúgbọ́n jagunjagun l'Àrẹ̀sà jagunjagun ni Ìkòyí gbogbo wọn jọ wà náà ni tí wọ́n jọ ń lọ tí wọ́n ń bọ̀ kódà wọ́n fẹ́ràn ara wọn tó jẹ́ wípé wọ́n fẹ́ra wọn lọ́mọ wọ́n fẹ́ra wọn níyàwó òkùnjúgbà ìpòjì nínú tó yẹ pé bẹ́ẹ̀ bá kí Àrẹ̀sà lọ títí fá ẹ lè lọ kí wọ́n wo Olúgbọ́n bẹ́ẹ̀ bá kí Olúgbọ́n ẹ kí wọ́n wo Àrẹ̀sà ṣùgbọ́n kì í ṣe ìran kan ni wọ́n ṣùgbọ́n wọ́n papọ̀ lórí ìrìn àjò ogun bẹ́ẹ̀ bá kí Olúgbọ́n àgbé ọmọọba Ṣèlèlè níbi tí Olúgbọ́n kọ́kọ́ tẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ odò ọba ni lẹ́gbẹ̀ẹ́ odò ọba ni kó tó di pé wọ́n súnmọ́ ibi tí wọ́n wà ní ìsìn
òun náà ló wá kan Olúkòyí. olókan Olúkòyí ẹ rí i pé gbogbo wọn náà ò jìnnà síra wọn níbi tí wọ́n tẹ̀dé sí tán tòdì sí. Olúgbà gbé ọmọ ọba ṣe lèlè ọmọ ojú oró ọ̀jẹ̀sẹ̀ yóò tó mi ìrọ̀kẹ́rẹ́ ojú omi ọba ó tòrò omi ọba bá tòrò kí lábàárò mú bọ̀ ọba mú bọ̀ sùn èmi gbójúmọ́ olólà tó sá kẹ́kẹ́ mo gbójúmọ́ olólà tó bá bàjá títí mo jíṣe ni mo bá lọ lọ́wọ́ mi wọn mẹ́ni tó kọlà sọ́wọ́ mi ọmọ Olúgbọ́n sáà kejì ní àgbẹ̀ tí mo gbogbo ọ̀dà kí n tó dúró ọmọ dákínní ni wọ́n ọmọ dákínní ọmọ dákínní ọmọ dákínní ọmọ ògbókó ńlá lọ́nù gbẹ́lọ́rẹ́ èédá wọ́n ní ẹ máa ń pò yìí ká ládọ̀dọ̀ máa mo ti dádọ̀dọ̀ mi ọmọ Olúgbọ́n sáà kejì ní àgbẹ̀ tí mo lọ́dọ̀ ọba kí n tó bọ́jú ẹ rí ọmọ Olúgbọ́n ọmọ ogun lónìí ọmọ ogun lọ́la ọmọ ogun nígbà gbogbo ogun lẹ́lẹ́jà bí Oníkòyí ogun lẹ́lẹ́jà bí kíngla ń bá lọ lé àwọn bàbá ẹ̀yìn ẹ̀ní k'Olúgbọ́n kẹ́ẹ̀mọ́ yálé Oníkòyí kínkínní ẹ̀ní k'Olúgbọ́n kẹ́ẹ̀mọ́ yálé Àrẹ̀sà díẹ̀ torí Àrẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa làbúrò ojú lọ́pọ́n dúdú tẹ ìwẹ̀ mọ́ fún pupa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ ń ṣiṣẹ́ ogun nígbà náà tí wọ́n jọ wà tó ṣe pé bẹ́ẹ̀ bá perí Oníkòyí ẹ perí Olúgbọ́n tẹ́ ẹ bá perí Olúgbọ́n ẹ perí Àrẹ̀sà. Ṣé àwọn Olúgbọ́n ni àgbé? Àwọn Olúgbọ́n ni àgbé olólà tó sá kẹ́kẹ́ àgbé olólà tó bàbàjá. Ẹ ṣeun bàbá wa Muhammadu Taofeek Olúamúsàn tí ń jẹ́ Torótoró ẹ pe nọ́mbà yín fún gbogbo ọmọ aráyé lẹ́ẹ̀kan sí i. Nọ́mbà mi ni 080 38 62 65. Ẹ ṣeun ó dá mi lójú pé bàbá tún pè nígbà míì ẹ dá wa lò. ẹ bá pè wá tó bá ti pé lórí ọ̀rọ̀ ìrìn àjò ọ̀rọ̀ Yorùbá àṣà àti oríkì wa náà ni á dá yín lóhùn. Ẹ ṣeun bàbá ẹ ṣeun ó dìgbà. Ẹ ṣeun ó dàbọ̀ o.